a kìlọ̀ fún yín ní 2022 a kìlọ̀ fún yín 2023 wípé gbogbo kẹ́ máa attack ẹ̀sìn ara yín yóò dogun. Hey, ó ga o Baba Akeugbagold. Wọ́n mà ti fọ́ gbogbo èèyàn kan báyìí pé gbogbo àwọn ẹlẹ́sìn tó ń jà àti ìṣẹ̀ṣe àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì wọ́n jẹ́ ó yé wa pé kan ni wá o. Wọ́n dẹ̀ tún jẹ́ kó yé wa tẹ́ bá gbọ́ dáadáa nínú fídíò yìí pé Ọọ̀ni of Ifẹ̀ ọba ní lórí muslim gan o, lórí gbogbo àwọn tó lọ ń sọ pé Ọọ̀ni of Ifẹ̀ ò ṣe kíníkan ẹ wo ẹ jẹ́ take it easy torí Baba Akeugbagold ti sọ pé nǹkan kan náà ni wa Ọlọ́run kan náà ni gbogbo wa ń sìn. Ẹ jọ̀ọ́ ẹ drop comment kẹ́ share fídíò yìí. Mùsùlùmí ayé òde òní mélòó ni irú ẹ̀ ó ṣẹlẹ̀ sí tí wọ́n á ní ẹ wá níjọ́ báyìí á dá yín láre níjọ́ báyìí ẹ máa bọ̀ kan wá débẹ̀ kan sọ fún ẹ pé ẹ lè gbà má lónìí o ẹ máa wá lọ bẹ́ẹ̀ ṣe wà náà empty náà lẹ́ lọ ọ̀pọ̀ ọ̀dọ́ ayé òde òní ọ̀dá wà lálẹ́ nífà ọ̀pọ̀ ọ̀dọ́ ẹlẹ́sìn kì í ṣe mùsùlùmí nìkan wọ́n dá wàhálà sílẹ̀ ni Ànábì ò ṣe bẹ́ẹ̀ Ànábì gbà wípé ó ṣeé ṣe kó jẹ́ pé Ọlọ́run fẹ́ mú nǹkan míì wá lẹ́yìn eléyìí tó ń wò mọ̀ la'alla Allahu yuhdithu ba'da dhalika amran bóyá Ọlọ́run fẹ́ mú nǹkan míì wá àṣírí kan bẹ lábẹ́ ntọ́lọ́run ṣe yìí òun jẹ́rìí Ọlọ́run pẹ̀lú nǹkan tó ń rí ìgbódọdún tó tẹ̀lé Ànábì bá tó múra Ànábì ò weak láti ọdún yẹn he keep on struggling ó ń gbìyànjú láti tún strong sí nígbà tí ó wọ̀lú lọ́dún tó tẹ̀lé yẹn 40,000 ní ọjọ́ wọ̀lú wọ́n wá wọ̀lú gbogbo ọ̀tá Ànábì kò sẹ́ni ó lè dúró ó kálukú ń sá kiri ni pé ha oríire ọkùnrin yìí ti wá dé mo fi ọlá Ọlọ́run bẹ̀ Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá gbogbo ibi tó máa dámọ̀ ti ròyìn pin ọba mi yóò jẹ́rìí ara ẹ̀ lórí ọ̀rọ̀ yín àmín wọ́n rò pé ní jẹ́ nǹkan láyé ọba mi yóò sọ pé jẹ́ nǹkan àmín ibi tí wọ́n ti lérò wípé àtẹ̀mẹ́rẹ̀ nìyí ọba mi yóò sọ fún wọn pé yín gangan làtẹ̀gbá yìí àmín wọ́n ẹ̀ di yìí láàyè tó ń tọ́lọ́mbá fún ní kálukú wa ẹ wá rí kí ni mo sọ débẹ̀ kò sí àṣeyọrí kan tó yanjú ara ẹ̀ láyé o kò sí àṣeyọrí kan tó promote ara ẹ̀ láyé o you just have to do it. Àwa Mùsùlùmí ayé Ọlọ́run sọ nínú Al-Qur'an Ọlọ́run ní huwa alladhi arsala rasulahu bil huda wa dinil haqq liyudhhirahu ala dini kulli. Ọlọ́run ní ẹ̀sìn Islam òun ni ó borí ẹ̀sìn Islam ni ó padà popular jù káyé tó parẹ́ àdéhùn yìí ó wà automatic we have to work for it. Tẹ́ bá lọ Google wá sọ fún yín pé the fastest growing religion in the world is Islam. Àmọ́ lọ́dọ̀ wa nílẹ̀ Yorùbá kí ló dé tí ò rí bẹ́ẹ̀ tí ń reduce ẹ lọ yẹ̀wò ọwọ́ yín wò báwo lẹ ṣe ń portray Islam fáwọn èèyàn tó bá jẹ́ pé bí majority irú àwọ̀ tí Islam tẹ́ ń gbé jáde táwọn èèyàn ń rí nírí ẹ̀sìn wàhálà ẹ̀sìn ìkà kánì ní gbogbo wa náà ń gbé jáde ni kò ní ṣe díẹ̀ nú èèyàn ní Islam ó padà wò àmọ́ bẹ́yìn bá ń dàrú àwọn máa tún ṣe bẹ́yìn bá ń wọlé àwọn máa nàró ẹ̀ nítorí dá mi lójú ni pé àti mùsùlùmí àtẹlẹ́sìn Christianity àti traditionalist ẹnìkan ò ní kú nílùú Ifẹ̀ nìkan àjọ gbèlú yìí kò possible ẹnìkan ò ní kú òfẹ́ nìkan àwa ní ká lọ wọ́nà bá ṣèjọ gbé lálàáfíà èmi ò ní ká dẹ̀sìn pọ̀ ẹnìkan kan má dẹ̀sìn pọ̀ ń kálukọ́ ṣẹ̀sìn ọ̀lọ́tọ̀ọ̀tọ̀ àmọ́ pẹ́nìkan ó lé ẹnìkan kúrò nílùú Ọlọ́run ò sọ nínú Qur'an wípé ẹ̀sìn àwọn Christianity ò ní sí mọ́ káyé ó tó parẹ́ kò sí nínú Qur'an o kò sí àdéhùn yẹn nínú Qur'an pé ẹ̀sìn àwọn traditionalist ò ní sí mọ́ táyé ò fi parẹ́ kò sádéhùn yẹn nínú Qur'an o àwọn tá a bá ẹ̀sìn lọ́wọ́ wọn tí wọ́n introduce Islam àwọn bàbá wa tí wọ́n gbé Islam kalẹ̀ ọgbọ́n ni wọ́n fi gbé kalẹ̀ ẹ wọ ọ̀nà táwa gbà yọ àwọn kan ń bẹ lókè wọ́n ń tàbọn wọ́n ń tàbọn àwọn kan ń bẹ nílẹ̀ wọ́n ń tàbọn wọ́n ń tàbọn àwọn kan ń bẹ lókè wọ́n ń tàbọn wọ́n ń tàbọn àwọn kan ń bẹ nílẹ̀ wọ́n ń tàbọn wọ́n ń tàbọn àwa òkúkú lọ́tà lọ́wọ́ bèlè bọn ìláyé ìwà ìdú ọba ẹ̀dá Ọlọ́run pẹ̀tù sí wọn lọ́kàn kárí mú mi ká lè rojú sádì ní Olúwa mi ò ká lè rojú sádì
Olúwa mi, ká lè rojú sádìní Olúwa mi o. Ká lè rojú sádìní Olúwa mi. Ká lè rojú sádìní Olúwa mi. Àti Mùsùlùmí àti Christianity àti traditionalist. Nílùú méjì tá gbé, ìlú kan náà tọ́lọ́run fún wa ní kí ló dé tá fẹ́ bàjẹ́. Kí ló dé tá jàjàjàjà tá jàjà kan tán mọ́. Ẹni tí ò bá tan ẹ̀sìn rẹ̀ ká, ẹni tí ò bá mọ géèmù play ní máa ń da bọ́ọ̀lù rú. Láàrin àlàáfíà láàmì ẹni tó mọ bọ́ọ̀lù gbá. Kí ló dé tá jàjà kan tá rí jà tán. Bá a ṣe ń dàrú lọ yìí, kò sí ẹlẹ́sìn kankan nínú mẹ́tẹ̀ẹ̀ta tí ó lo opportunity bá a ṣe ń dàrú lọ yìí tí ó lóhun ráwọn èèyàn kó nú ẹ̀sìn òun. Adẹni tí ń ba ẹ̀sìn ara wa jẹ́, adẹni tí ń yẹ̀yẹ́ Ọlọ́run tó dá yàtọ̀. Ó kálukú ń lo fídíò ọ̀tọ̀ọ̀tọ̀ àfi àtáàkì ara wa báwọn bàbá tó bí àbí àṣẹ ṣayé kọ́ nìyí. Ìran Yorùbá, ìran tó lajú jù ní Nàìjíríà. The most civilized tribe in Nigeria ìran Yorùbá ni. The most educated tribe in Nigeria is Yorubas. Àwa Yorùbá ni. Ìgbà tó yìnbó dé tí wọ́n délẹ̀ Yorùbá, wọ́n délẹ̀ Haúsá, wọ́n rí pé ìlànà Islam ó ti jẹ́ kán lé nǹkan ní ètò òṣèjọba nílẹ̀ Haúsá. Wọ́n ṣe wàhálà tó nǹkan. Ìgbà tí wọ́n délẹ̀ Yorùbá ó yà wọ́n lẹ́nu. Islam ti délẹ̀ Yorùbá, àmọ́ ìlànà Islam kọ́ ni wọ́n fi ń control ilẹ̀ Yorùbá gbà yẹn. Ọgbọ́n àtinúwá àwọn bàbá wa ìran Yorùbá. Àwa nìkan ní gbogbo ọ̀ràn mẹ́tẹ̀ẹ̀ta la ní the best system of government. System of government táwọn bàbá wa Yorùbá ń lò láyé jọ̀hún, check and balance system of government tí í ṣe democracy tán lò lónìí. Òyìnbó ò tí gbé democracy dé, ìran Yorùbá tí ń lo tọ́bẹ́tà democracy. Ìran Yorùbá ò tí máa kọ nǹkan sílẹ̀ ní 1 2 3, àmọ́ wọ́n ní method tí wọ́n fi ń ka nǹkan, tí wọ́n fi ń ṣe counting. Ìran Yorùbá ní method tí wọ́n fi ń dájọ́ láì tẹ̀lé Kùránì, láì tẹ̀lé Bíbélì, láì tẹ̀lé ìṣẹ̀ṣe. Ìran Yorùbá wọ́n ní system tí wọ́n fi ń lo ogun, wọ́n ní olórí ogun, wọ́n ní ọmọ ẹ̀yìn ogun, wọ́n ní ẹni tí ó check olórí ogun tógun bá fẹ́ di àbòsí. Gbogbo ẹ̀ ní ìran Yorùbá set sílẹ̀. Ìran Yorùbá wà accommodating láàrin ara wọn. Ìran Yorùbá ń fìfẹ́ gbé láyé jọ̀hún. Tálejò bá tún wá dé sáàrin ìran Yorùbá ó gbà láyé. Ìran Yorùbá lajú gan ni. Ìran Yorùbá ń ṣe ẹ̀sìn tí ò lajú. Ìgbà tí Islam dé ní Old Ọ̀yọ́ Empire, síwájú kí Islam ó tó dé North ló ti dé Old Ọ̀yọ́ Empire. Ìgbà tí Islam dé Mansa Kankamusa of Mali, ó gbúrò ìwà ọ̀làjú tí ń bẹ lára àwọn Yorùbá. Ìwà accommodating pé Yorùbá fa àlejò àtonílé mọ́ra. ń làwọn oníṣòwò fi dìde láti Mali tí wọ́n wá sí Old Ọ̀yọ́ Empire, tí wọ́n wá introduce Islam, tí wọ́n sì kọ́ mọ́sálásí síbẹ̀. Ẹ̀sìn Mali, àwọn ará Mali ńlá pé títí tó dẹ̀sìn ìmàle. Ẹ̀sìn Mali ni kì í ṣẹ̀sìn tó le. Àwọn bàbá wa gbàgbọ́ pé ẹ̀sìn táwọn Mali introduce sí wa ni wọ́n fi ń pè lẹ́sìn ìmàle. Lọ́dún náà lọ́hùn, wọ́n gbà wọ́n láyè. Ẹlẹ́sìn Christianity dé, wọ́n gbà láyè. Wọ́n dẹ̀ gbà bẹ́ẹ̀. Kódà àwọn oní traditionalists wọ́n gbà yí pé Islam ti wà nílẹ̀ Yorùbá tipẹ́. Tí wọ́n bá kọrin lọ kọrin bọ̀, wọ́n máa ń kọlu ẹlẹ́sìn Christianity. Wọ́n ní ayé làwọn bá kinní kan, ayé la bá mọ̀lé, ọ̀sán gangan ni ẹ̀sìn kan wọlé dé nínú kinní tí wọ́n lọ́hùn. Àwọn bàbá wa ní ọgbọ́n tí wọ́n dá. Ìran Yorùbá lajú gan. Kí ló dé táwa láyé òde òní ò lajú táwọn bàbá wa mọ́? Àwọn bàbá wa fi ọgbọ́n tó ayé, wọ́n fi ọgbọ́n tó ìlú, wọ́n fi ọgbọ́n tó. Nígbà tí wọ́n ń jà fún independence Nàìjíríà, tí ìran Yorùbá ò bá lọ́wọ́ sí ni wọ́n lè rí ṣe. Ta ló mú fún motion? Ta ló lead ogun tí kì í bá ṣe ìran Yorùbá lórí independence Nàìjíríà? Àmọ́ bá a ṣe gbọ́n tó, ọgbọ́n náà ní sábà pa Yorùbá at the end of the day. Ló fà á tó fi jẹ́ pé Yorùbá kọ́ ló kọ́kọ́ ṣe president, Yorùbá kọ́ ló kọ́kọ́ ṣe lórí ìjọba ní Nàìjíríà. Ọgbọ́n àgbọ́njù ló padà kó bá bàbá wa wó lọ́wọ́. Àwọn kan ń bẹ lókè wọ́n ń tàbọn. Wọ́n ń tàbọn. Àwọn kan ń bẹ nílẹ̀ wọ́n ń tàbọn. Àwọn kan ń bẹ lókè wọ́n ń tàbọn. Àwa
òkúkú lọ́ta lọ́wọ́ bèlè bán ìlà ìwà ìdù ọba ẹ̀dá o. báwa pẹ̀tù sí wọn lọ́kàn kárí mú mi ká lè rojú sádìní olúwa mi. ká lè rojú sádìní olúwa mi. ká lè rojú sádìní olúwa mi o. ká lè rojú sádìní olúwa mi. A kìlọ̀ fún yín ní 2022 a kìlọ̀ fún yín 2023 wípé gbogbo kẹ́ máa àtàkì ẹ̀sìn ara yín yóò dogun. Kò sí èbúté ẹ̀bù àtànjọ́ náà lọ́hùn iná ní dogun bọ̀ yìí. Àwọn kan ti tún jáde bí làákàrún kálukú ṣe mọ ni ó sọ̀rọ̀. Àwọn kan ti tún jáde ta lórí tí ń bára wọn jà. Oní humanity sọnù ta lórí tí ń bára wọn jà. A sì rẹ́ nìkan tó jáde tó ní ẹgbọ́n náà àfa àwèrè wo ló ń fẹ́ lọ rí Ọọ̀ni. Àfa àwèrè wo ló ń fẹ́ lọ rí Ọọ̀ni. Àmọ́ wọn kó àwa láti bẹ́ èbú àgbà training èbú àgbà training ká máa lo foul language fún nìyàn. Ẹ̀kọ́ la gbé wá láti kó àwọn ènìyàn. Àmọ́ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ọmọ Lárúbáwá méjì kan ní ọjọ́ ń ṣeré lẹ́nu ọ̀nà ilé bàbá wọn. Àwa fẹ́ rí bàbá ẹ̀. Ọmọ yẹn ń sọ wípé bàbá òun ó ń sùn lọ́wọ́. Ìkejì ń sọ fún wa wípé ẹ má dá lóhùn innaha majnuna wèrè ni. Ẹni tó wá pè ní wèrè yẹn ó wá fèsì kan mo wá mèsì ọ̀rọ̀ yẹn dání látijọ́ náà. Ọmọbìnrin yẹn wá ń sọ fún àwa wípé khaliha fa inna kullu majnun yadhunnuna kullu nasi majanin. Ó ní ẹ filẹ̀ ẹ̀yin ò mọ̀ ní pé gbogbo kullu majnun gbogbo ẹni tó bá ti ní mental problem rí yóò máa wo gbogbo ẹni tó lálàáfíà bí gbọ́ jẹ́ pé wèrè kan náà làwọn ni. Allah. Ẹni tó bá ti ya wèrè rí tó bá rí àwọn tó lálàáfíà yóò rò pé wèrè bíi tòun làwọn náà. Gbogbo ẹni tó bá ti torí ẹ̀ bá ti gbálẹ̀ rí òun ó máa rò pé bí òun ṣe ya wèrè everybody ya wèrè òun náà máa pín gbogbo èèyàn ní wèrè. Ni mo fi sọ pé a lè sí ọ̀rọ̀ ó sọ́ra ẹ̀ tọ́jọ́ bá pé àwọn kan ń bẹ lókè wọ́n ń tàbọn. wọ́n ń tàbọn àwọn kan ń bẹ nílẹ̀ wọ́n ń tàbọn àwọn kan ń bẹ lókè wọ́n ń tàbọn àwa òkúkú lọ́ta lọ́wọ́ bèlè bán ìlà ìwà ìdù ọba ẹ̀dá. báwa pẹ̀tù sí wọn lọ́kàn kárí mú mi ká lè rojú sádìní olúwa mi. ká lè rojú sádìní olúwa mi. Ká lè rojú sádìní olúwa mi o. ká lè rojú sádìní olúwa mi. ká lè rojú sádìní olúwa mi. Níbi tí wọ́n gbógun ti wá dé orí íńtánẹ́ẹ̀tì láwa yìí ọ̀sọ̀ọ̀sẹ̀ ńlá ń yọ holding kúrò lórí Facebook wa. Tí a bá ti rí pé a fẹ́ ṣe program kan báyìí wọ́n ti sáré lọ blọ́ọ̀kù ẹ̀ lọ́tún lọ́sì. Wọ́n sáré mọ́ blọ́ọ̀kù ẹ̀ tí wọ́n bá rí fúláàgì wọ́n ò rí pa wọn hold the traffic. Àmọ́ bí Ọlọ́run tí mo ń dojú tì wọ́n ni pé bá a bá ṣe wá sí tánsìn kódà tó bá jẹ́ pé yẹn 500 lówó gbogbo ẹni tí a hold pé kó má padà wò ìgbà tí ó bá dijọ́ kejì yóò di 20,000. Lè tó jẹ́ pé táwọn kan ṣe téèyàn 1,000 wò wọn àrérò tó bẹ́ẹ̀ ìgbà tí ó bá dijọ́ kẹta yóò di 40,000. Ètò túmọ̀ sí pé gbogbo wàhálà tẹ̀ ń ṣe yí àṣìdànù lẹ́ ń ṣe. Àní ẹ jẹ́ ká láàfíà ó jọba ní nǹkan tá à ń wí ẹ jẹ́ láàfíà ó jọba àlè bá lọ báyìí. A situation tí ọba kan bá ti ń declare rẹ̀ pò ń lọ lórí gbogbo ọba láì jẹ́ pé ń tó wà unanimous tó jẹ́ pé gbogbo wa la panupọ̀ tí àfa kan ń declare pò ń lọ lórí gbogbo àfa chaos ni ó ṣẹlẹ̀ wàhálà ó ṣẹlẹ̀ kan yín kùlólé àwa àdìsá mọ̀búdá mìíràn ṣì gàrí. ومعظم النار من مستسقر سراري ومعظم النار من مستسقر سراري. Àfààní gbogbo ṣẹlẹ̀ ayé pátápátá. كل الحوادث